Hello everyone, welcome to Tony Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit on that notification button so that you will be notified for more upcoming videos. In the comment section, please note the regretful comment. Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Sọ́ra gbogbo àwọn àfáà kéékèèké àtẹnujẹ máa fẹ́ pa wá. Ẹ má jẹ́ kí àtẹnujẹ ó kó má wá. Àmọ́ lápẹ́lẹ́ mà. Ibi òkú olókùú lẹ mà ló lẹ mà kàbùkù yẹn. Ibi òkú olókùú. Ẹ̀yin àfáà randẹ̀randẹ̀ ẹ̀yin àfáà wèrè yìí. Ibi tí a bá pe ní sí là á lọ. Ibi tá a bá pe àfáà sí kí ló lọ rèé ṣe ń bẹ̀. Àbí? Ìyá Wasiu Ayinde kú ẹ̀dẹ̀ lọ́bẹ̀. Wọ́n fi yín pa ìyá Wasiu Ayinde tẹ́ ti mọ̀ tipẹ́ ẹ ti mọ̀ wá rẹ̀ ẹ ti mọ̀ ṣẹ́sí rẹ̀ ẹ ti mọ̀ ọ̀rọ̀ ẹnu rẹ̀ ẹ ti mọ̀ wá rẹ̀ ó wá fi yín pa sọ́pè yín bẹ̀ ẹ̀yin àfa alátẹnujẹ òsì wọ̀nyí ẹ̀yin kan rán dẹran ibi tá bá pe àfa sílẹ̀ àfa gbọ́dọ̀ lọ ìwọ ni kò kú ó kú kẹ́ ẹ máa kágbádá débẹ̀ gbẹ̀yìn lẹ́wẹ̀ kú ìyẹn wá jẹ́wọ́. Ìyẹn jọ̀wọ́ tètò súnà ànábì ní káwọ ẹ̀kú ṣé gbogbo súnà ànábì la wá lè tẹ̀lé ibi tí a bá pe àfáà sílẹ̀ àfáà gbọ́dọ̀ lọ àbí àpè yín lé ọlọ́run ẹ̀yin àfáà kéèké ẹ̀yin àfọ́ olórí burúkú rádaràda tẹ́ máa kó agbádá sọ́run káàkiri ẹ lọ bí òkú ìyá Wasiu Ayinde sọ́pẹ̀ yín bẹ̀ Wasiu Ayinde wá ní àwọn àfáà àwọn ó gẹnu wá tí a rí bá kàbùkù ó pè yín bẹ̀ sópè ọ̀ ń bẹ̀ ọmọ àlè sópè Wasiu Ayinde pè ọ́ sópè ọ̀ ń bẹ̀ àdẹ̀pọ̀ra wálé kí Wasiu Ayinde yẹn kó máa wá yẹ̀yẹ́ àwọn àfáà ẹ̀rí pé ó jẹ́ kóhun náà ó jẹ́ kí Wasiu Ayinde gẹ́ fúnra rẹ̀ kóhun gẹ́ máa rò pé ń gbé àwọn bí òun àfáà ló má pàdé òun Wasiu Ayinde ò mọ̀ pé àfáà ló pàdé rẹ̀ yọ wọ́n bí ọ àfáà kan ló ka útúbà fún ọ ló fi lálùbáríkà àbí àfáà ló má pàdé rẹ̀ o bá tún lọ náà ọlọ́njẹ́ mi rẹ̀ ogun ẹ má sì èmi gbọ́ torí ẹ̀yin wèrè olórí burúkú èèyàn tẹ́ má sì yàn gbọ́n mi ní yóò kú o n kò bá tún wá padà yá tó bá padà yá tí wọn náà bá re bí àgbáre torí kò sí bá ṣe ní kú ò láyé àfáà ni ó tún sì hàn dé tí kòtò ṣe báwọn àfáà náà ni wọ́n Wasiu Ayinde wá ń bú yẹn àwọn kan ló ń bú ṣé Barrister bá àfáà rí ṣé Pasuma bú àfáà rí ṣé Saheed bú àfáà rí ṣé Sefiu Alao ọmọ ìlú wa ń bẹ̀ ọmọ Abẹ́òkúta só bú àfáà rí olórin wo lórí tó bú àfáà rí tí wọ́n ń bú àfáà tó ń yẹ̀yẹ́ àfáà Wasiu Ayinde ó dẹ̀ mọ̀ mí o so mọ̀ pé ń gbé amọ̀ṣẹ́ rẹ́kọ̀dù kan ní 2000 so mọ̀ pé ọ̀rọ̀ yẹn wá bá mi lé Wasiu ọ̀rọ̀ yẹn wá bá mi lé ngbé àwọn rí mi lọ̀rọ̀ wọn dàrú náà wò pé àfáà lẹ́ni yìí tòótọ́ ìyá rẹ̀ wá kú wá yẹ ìkúnbó jẹ́ pé àwọn àfáà ní alábùkù ni wá sópè yìí ń bẹ̀ ààyè tọ́lọ́ndẹ̀ tó àwọn àfáà sí ààyè ọ̀wọ̀ ni Wasiu Ayinde wá ń yẹ̀yẹ́ àwọn àfáà sí àwọn kírísítẹ́nì sí wọ́n yẹ̀yẹ́ pásítọ̀ ṣọ́ọ̀ṣì wọn àwọn kírísítẹ́nì wọ́n yẹ̀yẹ́ pásítọ̀ ṣọ́ọ̀ṣì wọn kò sí bí pásítọ̀ náà ṣe lè jẹ́ ìbáàjẹ́ ọmọ àkókò bí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tó lọ́ọ́lọ́ bí wọ́n bá fẹ́ gbàdúrà wọn akúnlẹ̀ ni wọ́n akúnlẹ̀ pásítọ̀ á dẹ̀ gbọ́wọ́lé wọn lórí ta ni wọ́n bí dánú àwọn àfáà kó gbọ́wọ́lé nìkan lórí inú àwọn olórí burúkú tá à ń kírun fún àbí taná bí dánú wọn gbogbo àwọn wèrè tá à ń kírun fún mọ́sálásí tá à rí tiwa rò ṣẹ́rí pé àwa náà la wá bùkù ìyá Wasiu Ayinde kú ẹ wá lọ́ọ́bẹ̀ Wasiu Ayinde wá ní àwọn àfáà wọn ó gẹnu wá ẹ̀yin wèrè àfọ olórí burúkú ẹ̀yin alábùkù ibi tí wọ́n pè yín bẹ́ẹ̀ ni wọ́n pè yín bẹ́ẹ̀ ṣé bàbá wa Fárò ẹ̀jẹ̀ á ṣọ́ra gbogbo àwọn àfáà kéékèèké àtẹnujẹ́ mà fẹ́ pa wá.